mi ò tètè mọ̀ wípé ọ̀rẹ́ mi Lára ló ń sọ̀rọ̀ fún wọn pé mo ní boyfriend. Mo ti lóyún yìí, mo fẹ́ ṣẹ́ oyún yìí ni. Mo jẹ́ kí ìyàwó mọ̀ pé mo lóyún. Ló bá bẹ̀rẹ̀ sí rojọ́. Ọkọ bá mọ̀, ọkọ bá ní mi gbọ́dọ̀ ṣẹ́. Tí bá ṣẹ́yún wàhálà dé. Àǹtí Ṣeun, wàhálà ṣáájú gbogbo ẹ̀ ṣáájọpọ̀ mọ́ra wọn. Kéèsì tí mò ń sọ fún yín, mi ò ṣẹ́yún yẹn o. Oṣù mẹ́ta fún aláboyún ìlú wálẹ̀. Ṣóyún wá dédé wálẹ̀ ni. Mi ò kọ́kọ́ mọ̀ pé Lára ló sọ gbogbo ẹ̀ fún wọn o. Lára sì ń gbénu ilé mi o. Àpẹ̀lẹ́, sọ́rí ìkíní kan. Ìjọ́ wo ni mo kàn sùn ní. Ọlọ́run máa ń pe oúnjẹ tá à ń jẹ. Mo jẹ́ tí mo kàn tán. Olú máa gba tí wọ́n ṣe gbogbo ẹ̀ fún mi. Ẹ fílẹ̀ náà, ó jẹ́ ti bímọ kan nìyẹn. Kíní kan. Àṣòfògùn sínú tíì fún mi, oyún bá wálẹ̀. Ó wá wálẹ̀. Àṣé ẹ̀jẹ̀ ni mo rí. Ètò ẹ̀kọ́ yọ kí nǹkan jáde. Ṣé mo oyún tó ti pósù mẹ́ta. Bóun ṣe wà inú mi ṣàánú òun ara ẹ̀ ní òun gan. Bá gbọ́ hospital náà bá ní ó sì kú kíní nínú ẹ̀ pé wọ́n máa evacuate ẹ̀, wọ́n ṣàbọ̀ ṣe. Àwọn ọ̀rọ̀ tó ń padà wálé. Ìgbà tó ń pẹ́ tóun padà wálé, òun ṣiṣẹ́ òun lọ, òun sì lọ síbi iṣẹ́ òun lọ, iṣẹ́ òun lọ ṣe. Òun àti Dorcas àwọn ò sọ̀rọ̀ mọ́ Dàbà Lára. Ó sọ pé òun mọ̀ọ́mọ̀ lòun fọkọ òun. Òun ò dẹ̀ mọ̀ọ́mọ̀ lòun fọkọ ẹ̀. Àwọn sọ̀rọ̀ mọ́ Dàbà Lára. Ó ní ìjọ́ wo ni Dorcas kọ́ pé òun ni wọ́n ní Dorcas pé òun. Ẹni tó máa ń kí òun ò pa àwọn ò rí àwọn òṣèlú tí wọn bá gbé kọ́ọ̀lù bá ní èlò bá ní kóun jẹ́ kémi jẹ́ káwọn ríra bá ní sórí àtiwọ àtọkọ ẹ̀ àtẹ́bìtì yín mo yọ̀ǹda. I don't want to see you o. Bá lọ bá Lára pé Lára ò rí kan tí ọmọ òṣì sọ kóun rí èmi. Wọ́n ní ló bá ló fẹ́ rí ẹ̀ má lọ rí ó ní mi ò tẹ̀lé lọ rí kíní kankan mi bàdá lóhùn. Ló bá sẹ́mi sí mi pé ló bá sẹ́yìn àwọn chat kan sí mi. Wọ́n ní chat Lára àti ọkọ ẹ̀ bí mo ṣe rí báyìí. Wọ́n ní pé if you still don't want to see me no problem. Mo sì ní ibo ló wà ó lóun ẹ̀ báyìí. Òun tẹ́ta máa ń lọ yẹn bóun mo ṣe gbé mo ṣe kó má dùn sí tẹ́ta máa ń lọ yẹn. Bí wọ́n ti wọ́n ti mọ̀ bẹ̀ kó wá sí má sọ bẹ̀ kan kó wá síbẹ̀ ká pàdé mo sì lọ pàdé ẹ̀ bẹ́ẹ̀ ni màá sì mo débẹ̀ mo ní tell me something. Lára mọ̀ nípa gbogbo tó ṣẹlẹ̀ ó ní wàláhì Lára mọ̀ pẹ̀ Lára mọ̀ pẹ̀ ó ní Lára mọ̀ pẹ̀ Lára ló pe ọkọ ẹ̀ ó ní Lára ni Lára sọ gbélé fọkọ ẹ̀ ó ní Lára ni Lára sọ fún wọn náà pé mo ní ẹ tí mò ń fẹ́ ó ní Lára ni Lára tó tún fún un Lára ló fún ẹ lóògùn tó ń fi wálẹ̀ Lára àtọkọ òun jọ fẹ́ra wọn kódà wọ́n fún àwọn ṣe máa fẹ́ra wọn ó ní Lára tó pọ́ sì ń bẹ̀ mí pé kémi àtòun ká má máa rí ká máa ṣe kéde lọ ó ní Lára mà ní ó lè burúkú lọmọ Lára yìí o kò sí wàhálà kò sí òun máa lọ bá ó ní kí má lọ bá ó má lọ bá Lára pé Lára máa fẹ́ bọ́kọ̀ òun ó máa bá bọ́kọ̀ fọwọ́ àdá mo ní kí ló ṣẹlẹ̀ gan mo ní sọ̀rọ̀ fún mi náà kí ló ń bẹ̀rù ọkọ̀ tó bá kí ló ṣẹlẹ̀ gangan tó bá ní ọ̀rọ̀ pọ̀ ní olùkọ́ lọ ó ní ọjọ́ kan ọkọ òun obìnrin kan wá sílé àwọn ìgbà tó ń délé tó ń bọ obìnrin yẹn òun mọ obìnrin yẹn bó ṣe jọ bóun ṣe gbé bóun bọkọ òun lórí obìnrin yẹn pé irú nọ́ọ̀sẹ̀sì wọn ni obìnrin wá sínú ilé àwọn kílé kan ó ní bóun ṣe ọmọbìnrin yẹn bóun ṣe bàjá nìyẹn tí tó máa tún ọmọbìnrin yẹn bá já fún wọn tó kú báyìí wọn ṣàrọ̀ mi lé lórí ọkọ òun ṣàní pé kóun jẹ́ kóun gbé lọ sí hospital ó gbé sínú mọ́tò ó drive lọ nígbà tó drive lọ gbà tí obìnrin yẹn ti dákú ọkọ bá mú fóònù kọ́ máa sọ pé òun lòún pa o ìyàwó òun ló pa o ló bá ṣe fídíò òun ó ní Lára ó ní níkẹ́ ọkọ òun ṣe fídíò òun ó ṣe fídíò òun tó báyìí pé ọmọ tó kọ ní bóun gbé àwọn ṣé ohun mọ́mọ́ òun kàn tí ní ṣe kọ́ sí pé fún ọ̀sàpọ̀ ní ọba kó jẹ́ kóun bẹ́ẹ̀ gbé máa gbé lọ nígbà tó kọ máa dé ọkọ máa sọ fún ọmọ yẹn ti kú ọkọ máa rí mo bá rí tán post ọmọ yẹn tí àkáǹtì yẹn post ọmọ yẹn ní RIP ẹ̀rù bà òun mọ̀ nǹkan tó ń fẹ́ ṣe ó ní bọ́kọ̀ mú ṣe ó ṣe pé ọmọ yẹn ti kú àkáǹtì ló kọ RIP fọmọ yẹn ìyẹn ló wá bọ̀ ní chat pé àbúrò òun lọmọ yẹn ó dẹ̀ ti kú o àwọn dẹ̀ máa wá o ọkọ wọn sí wọn sọ fún pé àkáǹtì kan máa chat òun pé òun pa àbúrò àwọn bó ṣe ń pé má wọrí fún mi lákàǹtì yẹn ọkọ wọn bá bákàǹtì yẹn chat ọkọ wọn délé wá sọ wọn pé gbàtọ onítọ̀ máa jẹ́ ọ́fíìsì ọmọ bákàǹtì yẹn chat gbàtọ ọ́fíìsì ó ṣàfihàn sọ pé mo ti bá chat àbúrò ọmọ yẹn àwọn máa fún lówó ni o pé àwọn bá sọ̀rọ̀ pọ̀ àwọn ti lè sí 5 million
ọkọ ní kò má wọ̀rí kó mú 2 million wọn wá fọ́kàn 2 million wá lọ kó fún ọmọbìnrin yẹn pẹ́ẹ́ni àbúrò ẹni yẹn láti gbà yẹn báyìí àṣírí yẹn báyìí lọkọ ló fi ní àwọn lára òun ló gómìnà wà nílé o tó bá sọ̀rọ̀ pé marriage yìí ti sóhun báyìí a ní if you want to go no problem now ọmọ tó pa ń kọ́ oníjọ́ kan sọ pé ọmọ tó ń pa kò sí wàhálà kíníkan ó ní but òun tó gba call lọ́dọ̀ ọmọ yẹn wípé wo àbúrò òun tó pa ó sì ń dún òun ó ti tọ́jú mélòó ó ti tọ́jú 5 years ẹni yẹn dẹ̀ kù àkáǹtì wo ni bóyá fún mi lákàǹtì yìí Facebook yẹn nìyẹn àrígbó Facebook yẹn lẹ́yìn pé wọ́n post picture ọmọ yẹn ní RIP kò sí nǹkan kan lórí Facebook yẹn ó jẹ́ ti pẹ́ 5 years ago ni wọ́n ti lò last àfìgbà tí ó tún yá nìkan bí i 3 years ago tó níwọ̀n àbí 2 years ago tó náà tó kọ àkáǹtì tó chat yẹ àkáǹtì yẹn wọn post ọmọ yẹn bíi picture of Regina post pé RIP my sister onìkan ayé bẹ́ẹ̀ picture yìí ó ṣọ́kù picture yìí gangan ni ó ní lady yìí ni òun ojú ẹ̀ ní òkè má wọlé I work on it but this time around mi ní bá lára sọ̀rọ̀ mi ní bá lára jà bá lè nígbà tí mo délé mo lọ ṣe mo ní kò lọ rí ni níkọ ó ní mo lọ rí mo lọ fún ní voice ni kó dé ìlẹ́yìn mi I don't want to have anything to do with her ó ní ẹ̀hẹ́n that is good ọ̀ká sí yẹn evil ni òun àtọ́kọ ẹ̀ òun imagine kó yẹn wá lọ kó yẹn ìgbà tó yẹn fẹ́ bọ́lẹ̀ kó wá lọ kúngbà yẹn stress ọmọ ẹ̀ pass through ní kíní kan ní òkè oògùn tó fi sínú tíì fún mi everything wà ní chat mo á ní kó keep chat yẹn kó dẹ̀ password ibi tó bá wà èmi náà máa password ibi tí màá fi sí mo ṣe lọ́ọ̀kì ìbẹ̀rẹ̀ yẹn face mi nìkan mo lè fi ṣe ìgbà tí mo ṣe gbẹ̀tàn àti ṣeun bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn má bẹ̀rẹ̀ sí ní mo fẹ́ find out too picture yẹn ó náà ti ṣeun picture yẹn orí TikTok mo ti padà wá padà picture yẹn padà ó ní mo nígbà tó mọ yẹn sọ orúkọ ló fọmọ yẹn ó ní Bísọ́lá àbí ó sàlẹ̀ orúkọ tó fọmọ yẹn orúkọ yẹn òun á fi ṣàṣìkiri wọ́n fi ṣàṣìkiri wọ́n pè á kí ló máa ṣe bó ṣe open another Facebook yẹn wọ́n dá Facebook tó ń open yẹn òun jẹ́ kí Facebook yẹn òun ṣáà ń lò ó ṣe post picture of lady yẹn ní RIP ọ̀rọ̀ tó ń sọ yìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ oṣù mẹ́ta o bí ó tó bí 6 months òun post picture of lady yẹn RIP láàrọ̀ òun ṣí ẹ̀ sí gbogbo gúrùpù ẹnìkan ṣe bọ́n chat ni pé ìgbà wo ní Bísọ́lá kiri orúkọ ọmọ ẹ̀kọ́ mẹ́lẹ́kọ̀ orúkọ tó sàfún gbọ́n Bísọ́lá kú gbọ́n ló kú bóyá ní ṣe bọ́n chat ni pé ọ̀rẹ́ òun lẹ́nu yìí pé òun sì rí níjọ́ òun ni ìgbà wo ló wá kú òun á ní ọ̀rẹ́ yín ni ọ̀rẹ́ òun ni òun sì rí òun á ní ẹjọ́ tó lọ ẹ ṣe ní fífọ̀ kan ẹjọ́ ṣe ẹ̀sìn ní nọ́mbà lọ́wọ́ èmi náà rí tí wọ́n post ẹ̀ ní RIP ni ọ̀rẹ́ mi dẹ̀ ni ẹ fún mi nọ́mbà bó ṣe fóun nọ́mbà ẹ̀ nìyẹn ó ní àti ṣeun bó ṣe fún nọ́mbà ẹ̀ nìyẹn nọ́mbà ìtàn fóun báyìí òun kọ́ pé nọ́mbà yẹn ni hello ṣé Bísọ́lá ló ń sọ̀rọ̀ ó ní Bísọ́lá ni òun ní òkè kò sí wàhálà bàbá yín chat is this your WhatsApp number ó ní WhatsApp number yẹn ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí bá chat nìyẹn hello Bísọ́lá wọ́n á send picture yẹn sí wọ́n á ní ṣé lágbájá ò tí wọn àti ìyàwó ò tí kò lè kéèsì yẹn wọ́n á ní so you know bí wọ́n fi blackmail èèyàn o mọ̀ wípé wọ́n fi blackmail èèyàn o mọ̀ wípé wọ́n fi threaten èèyàn ló bá ní threaten èèyàn bí ti báwo owó o mọ̀ wọ́n ní okay you know what ẹgbẹ́ ló ń sọ̀rọ̀ láti Abuja EFCC ni wọ́n fi picture yìí blackmail ẹnìkan ó bá ní èèyàn máa ń jọra wọn àbí kí ńlá èèyàn jọra wọn àgbẹ̀ tá bá track ẹ̀ down tá bá wá gbé ẹ̀ wà á sọ̀rọ̀ ó ní mo ṣe kọ́ tẹ̀ nìyẹn olóbẹ̀rẹ̀ sí bọ́ọ̀n chat no it's not like that it's kìíní kan òun mọ̀ pa picture yìí ó ní òun kọ́ mọ̀ pé nígbà kan tóun rí kìíní yẹn òun dẹ̀ bí léèrè ó dẹ̀ sọ fún òun pé òun fi punish ìyàwó òun ni so àtìgbà yẹn mi ò rí rẹ̀ mọ́ kìíní kan I am not dead I am alive mo ní you are not dead you are alive ó dẹ̀ fi ẹ́ máa bà yé ẹnìkan jẹ́ ó dẹ̀ fi ẹ́ máa dalé kan rú you have to come out ní anywhere tó bá wà bí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa get ẹ̀ ó dẹ̀ gbọ́dẹ̀ get in touch pẹ̀lú ọmọkùnrin yẹn